ṣùgbọ́n àtọ́ sẹ́msẹ́m tẹ́ bá ń gbọ́ sẹ́m wọ́n máa ń pe má jẹ́ ó bàjẹ́ kò sí nǹkan kan o jẹ́ ó bàjẹ́ ni wọ́n o gbogbo ọmọ ẹgbẹ́ tí ò bá mọ̀ ọ́ tó bá ń pariwo má jẹ́ ó bàjẹ́ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o tí ó bàjẹ́ gan ni wọ́n because tó o bá ti di lọ́gùn síbẹ̀ ẹ béèrè lọ́wọ́ wọn tó o bá ń múlẹ̀ wọ́n múlẹ̀ tó bá lè ṣe nǹkan tán ní kan ṣe báyìí nínú ẹgbẹ́. ẹ bọ̀ sáàpá ṣé ẹgbẹ́ yìí ẹgbẹ́ ẹ̀yìn tí ẹ̀ ń ta késẹ́ẹ̀tì tẹ́ ń ṣe polongo àwọn tí wọ́n ń ṣorin ni owó wà ń bẹ̀ ni. tí o bá sówó bẹ̀ kí náà mú. ẹgbẹ́ wa ló ń fa àmúlẹ̀ à ń ṣe gbogbo ẹ̀. tí o bá sówó bẹ̀ ẹ̀yìn lẹ́hùn kò sówó àwọn sọ́lá tán kò lè sọ pé òun ò lówó nú ẹgbẹ́ wọ́n bá lóun ò lówó àwa ilé sọ bẹ́tà ní kọ́kọ́ sọ for now. sà ẹ̀yẹ ká dá ìkẹ́sẹ̀ big sà lẹ́ẹ̀ni mp3 ló gbàgbóró kan wọ́n ń gbóni síbi wọ́n ń gbóni sọ́hún àwọn èèyàn gan mo ṣe bá látọ́ wọ́n máa ń promote orin wọ́n ní àwọn artist wọn sign ìyẹn ò sí mọ́ báwo ni máa ṣe ń survive lẹ́nu kí lè ń ṣe gan báyìí. thank you mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ìbéèrè. àmàkọ́ ẹ̀kúsà orúkọ yín ní ìpínlẹ̀ sà. orúkọ mi ni comrade Surajudeen Adéwálé Amusa. táwọn èèyàn mọ̀ sí Asraj Music. látara ìdúróyìn tó ń sọmọ ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní ẹ̀yin ni MAAN president. báwo ni ipò newly elected national president of music advertisement and audition of MAAN. ipò wo ni ẹgbẹ́ yẹn wà kan báyìí lẹ́nu torí oríṣiríṣi là ń gbọ́ ní ẹgbẹ́ ti pín sí méjì àwọn ní kíní ọlọ́ṣẹ́ nínú bí apalọ ní kò yẹ kó rí bẹ́ẹ̀ báwo ló ṣe ní gbọ̀ngàn fẹ́ àwọn ẹ̀tọ́ mọ́lẹ̀ sí. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìbéèrè tẹ́lẹ̀ lọ́wọ́ mi inú mi dùn púpọ̀ kò sí kó má wáyé even Nigeria political something ó ń ṣẹlẹ̀ wọ́n bá ṣe election tán àwọn kan á tún gbéra wọn á lọ sí court wọn á ní àwọn ọ̀wà sex tó bá yá at the end of the day wọ́n máa padà gbàgbé ẹ̀ so èyí tó ń ṣẹlẹ̀ ni pé ìfẹ́ náà lọ ní kò sí èèyàn kọ́kọ́ ní ipò yẹn wù ọ̀pọ̀lọpọ̀ ní bẹ̀tà wa tá a jáwé olúborí kì í ṣe mímọ̀ ṣe tiwa náà Ọlọ́run ọba ló ní kó níbẹ̀ election wáyé ó dẹ̀ ti lọ àti ṣe election ó ti lọ even wọ́n ti ṣe proper handling àti bẹ̀rẹ̀ iṣẹ́ láti Ọlọ́run àṣẹ meeting kan láti nínú oṣù a tún máa ṣe míì nínú oṣù tá a fẹ́ ta bọ́ sí Mrs. February láti Ọlọ́run pé olùtọ́lọ́run bá fún láǹfààní you can be and cover. so ní pé láìpẹ́ yìí ni a lọ sílé ẹgbẹ́ tó wà ní Mushin ní Mushin wọ́n pè pàdé ńbẹ̀ Ọlọ́run ní àwọn tẹlifíṣàn náà láǹfààní láti wà ńbẹ̀ níbẹ̀ ẹ̀rọ ti yan kọmitì tuntun mi pé àwọn táwọn yan yìí o ẹ lọ jẹ́ mọ́ṣù mẹ́ta láti yan ààrẹ tuntun wọlé pé ẹni tó wà ńbẹ̀ yìí awúrúju ni torí àwọn bí o ti kọ́ náà support ẹ̀. anyway inú mi dùn pẹ̀lú béèrè tẹ̀lé ṣẹlẹ̀ àwọn tí wọ́n organize meeting illegal meeting wọ́n ṣe consulted authority and tẹ́ bá wo àwọn tá à ń pè tán bínú tán ṣe gbogbo tán ṣe yẹn náà àwọn náà nìyẹn wọ́n fẹ́ fọ́ọ̀mù already wọ́n ti ní kaba yẹn is a group tó wà nínú organization tí ò lè kó máa wáyé ẹgbẹ́ la pè é wọ́n ẹ̀ táwọn kan fi máa bọ́ síbi kan náà máa mú mi wọ́n máa múlẹ̀ wọ́n máa ní tó bá ti belong síbẹ̀ yẹn ó ní nǹkan kan ṣe àwọn sẹ́ẹ̀tẹ̀rí bẹ̀ yẹn jọ yẹn tẹ́ ẹ bá rí gbogbo wọn pátá ẹ bá interview wọn náà wọ́n fi nǹkan búra fún yín majority of them are into the cultists. wọ́n ti tì wọlé bọ́ ọ̀rọ̀ MAAN. wọ́n ti ti bọ̀ ọ́ so wọ́n dẹ̀ ń ṣe níbẹ̀ yẹn ó ní pé wọ́n ń takò authority tó wà tá a mọ̀ tó wà lé registered authority tá a mọ̀ wọ́n ń takò wọn àwọn tá a dẹ̀ ń sọ inú wọn fẹ́ gbàgbára lọ́wọ́ àwọn àgbààgbà nínú ẹgbẹ́ ni. ìyẹn àwọn BOT àbí. wọ́n fẹ́ kó ń ṣe BOT nìkan àwọn founders ṣe mọ̀ we have àwọn tó ń dẹ́gbẹ́lẹ̀ wọ́n pọ̀ ṣẹ̀wọ̀n pé láàrin wọn náà lọ́dún máa yan BOT lọ́nà àwọn tá a dẹ̀ ń sọ yìí wọ́n bá wọn bẹ̀rẹ̀ ẹgbẹ́ so wọ́n dẹ̀ ríra wọn níbi pé wọ́n ti jẹ́ president yìí like wọ́n ti jẹ́ president yìí sì kí wọ́n á ṣe tán kí wọ́n á ní mo fẹ́ gbàgbára lọ́wọ́ àwọn tó débi débẹ̀ àwọn bàbá tó dẹ́gbẹ́ wọn lẹ̀ tí mi mọ̀ bá tán dálẹ̀ so it's just like that àwọn tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ tẹ̀mọ̀ àwọn tó ń champion gangan mo sì Bọ́lá tán tó ti ṣe ààrẹ ẹgbẹ́ yìí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ Akeem Ogunwale tó ti ṣe ààrẹ ẹgbẹ́ yìí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ àti Àkàndé tó láì tó Ọlọ́run ní kó kàn ní fortunate pẹ́pẹ́ mi ṣe vice fún nígbà tó wà lórí omi ìfá tó gbà mí lẹ́nu fún bàbá yẹn
kó náà tún máa bá wọn wà nínú ẹgbẹ́ tó bá dẹ̀ ń sọ̀rọ̀ ẹ fi kún ọlọ́run ní wọ́n máa fi ọlọ́run ẹ máa wò wọ́n bẹ́ẹ̀ tó wà ń sàlẹ̀ nínú ọ̀tọ̀ ṣẹ́ni tó ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀ èmi nígbàgbọ́ sí pé láìpẹ́ láì jìnnà gbóyún náà lè máa rí àwọn set tẹ́rí yẹn ọkàn náà gbẹ́gbẹ́ lọ sí kóòtù kò sáwọn míì kankan o because nígbà kan tí wọ́n ti wo bí nǹkan yẹn ṣe ń lọ wọ́n ti mọ̀ kán ti wà ní tẹ̀ kò sí nǹkan míì wọ́n wá wò pé it's better for them láti lọ sí court láti challenge the authority níjọ́ ẹ pé nígbà tí Mọ́túnbọ́lá tán wà lórí oyè ní same bàbá àwọn náà ló sọ ẹ̀yìn àwọn ló fún ní power ìgbà tákì mọ̀ mú wálé náà wà bẹ́ẹ̀ the same thing tó wá dì sí ìsìn ẹ̀ wá dúró wípé ẹ̀yin fẹ́ fọ́ọ̀mù nǹkan tí ò sí ní constitution wọ́n làwọn fẹ́ fọ́ọ̀mù tó ń pè ní president forum káwọn máa decide and ìwọ tó jẹ pé ẹni Mọ́túnbọ́lá tán ìwọ náà lọ́mọ tó gbé dání which is Dekun òun lòun pé òun kò wọlé ìwọ Akeem Ogunwale ìwọ náà lọ́mọ which is Tayo ẹ̀yin méjèèjì ẹbí náà bẹ wá fi kíní ẹ gbágé fún ọ bàbá yẹn ẹ fi ń lo oríṣiríṣi àwọn bàbá dẹ̀ rí èyí tó ń jẹ́ pé bóyá wọ́n rí pé bóyá ìdọ́dọ̀gbọ̀n ẹ̀mí kan fún wọ́n ní kẹ́bí wọlé lọ́ra fún ọ jáde jáde ṣiṣẹ́ lórí ẹ̀ àti fọ́mùlà tó ń gbé jáde tàbí selection tẹ́rí yẹn kò tí ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ MAAN so because constitution tó ń gbé dání it was not registered wọ́n ti fi constitution yẹn jà wá lólè fún long wọ́n fi ń kan ọmọ ẹgbẹ́ èyí tó kàn ọmọ ẹgbẹ́ wọ́n á dẹ̀ ti kọ́kọ́ ṣe amendment of that constitution before ká tó bẹ̀rẹ̀ anything tó dájú pé wọ́n máa láwọn kan from Port Harcourt from Kafansha from Rivers from so àwọn tá à ń rí ìjà from Ogun State ẹ̀ẹ́dẹ̀ kó wá wá dìbò ẹ̀ ń kọ́ ọmọ ọlọ́kadà wọ́n dìbò ẹ̀ tí wọ́n ti bìrì lórí pátá yẹn kó náà máa fi dìbò lọ kó sì máa fẹsẹ̀ so àwọn bàbá yìí náà Akeem Ogunwale yìí náà ó wà nínú ẹni tó kọ́ wọn ní ọgbọ́n yìí pé wọ́n they shouldn't use that method wípé method yẹn kò dáa rárá ó gba ẹgbẹ́ jẹ nígbà tó bá ti rántí sí ìdí post state kan pé kò ní ìdìbò wọn ti general election you this person ìwọ náà ló dìbò wá ní ìwọ náà ló wà lọ́hùn ló ń bá bẹ̀ jẹ́ o tí àwọn àkọ́kọ́ láti fi máa kàn jẹ́ ó ti pẹ́ lẹ́nu ẹ̀ tó ti ń ṣe ìbẹ̀tọ́ ọlọ́run kàn fẹ́ fi eléyìí expose ẹ̀ so nǹkan ṣe bẹ̀ yẹn kò wà legal tender in the constitution. bó ṣe wá rí sá kí ni ọ̀nà àbáyọ tí MAAN having one house. thank you ẹ ṣe mo kílẹ̀ ń rò kílẹ̀ ń ṣe. ẹ ṣe mo dúpẹ́ sá nígbà tí mi ti débẹ̀ lẹ́nu bí mo ṣe dé torí mo mọ̀ pé nínú manifesto tẹ bá wò dáadáa tẹ tó bá ń wo social media ẹ rí bẹ́ẹ̀ I'm a man of peace ní kì í gbogbo jẹ́ ló ṣẹlẹ̀ mo ti lo method ẹ pé mo pé gbogbo wọn pátá wọn á rí pé ẹni yóò kù sí níjọ ẹ jẹ́ ká fi ilẹ̀ kò ṣe bẹ́ẹ̀ náà presently mo ti constitute àwọn reconciliation body kan tẹ́ pé láìpẹ́ ẹ máa gbókò ọmọ ti máa announce tẹ́ máa gbọ́ ọmọ lókè tó problems. nígbà tó ti ṣẹlẹ̀ báyìí sà ṣé ẹ ti rí àwọn sí Mọ́túnbọ́lá tán ṣé ẹ rí àwọn sí Ògúnwálé àtàwọn àbá tí wọ́n jókòó níjọ́ ìpàdé iṣẹ́ ti kàn sí wọn rárá. àwọn tẹ́rí tó jókòó yẹn ẹni tí mo lè rí tó jẹ́ founder láàrin wọn jọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ èèyàn kan péré náà bàbá yẹn ò dẹ̀ mọ ọmọ kan èyí tó pọ̀ nínú ẹ̀kọ́ mọ́ Akeem Ogunwale ló ń mọ bàbá yẹn ní tí Ogunwale bá ti sọ ni bàbá yẹn máa sọ òun náà ni Alhaji Amingo bàbá yẹn bó ṣe wá yẹn tẹ́ bá dé ní sàn ní peace ló mú àbúrò even meeting náà lọ sí ìjọ yẹn bàbá yẹn gbọ̀ngàn genesis wọ́n kàn tán ni wọ́n náà fẹ́ parí ọ̀rọ̀ torí bàbá mo pe bàbá before today inú ara bàbá ló ń sọ fún mi pé mo ní bàbá ṣe fún pé nǹkan lọ sí bẹ́ẹ̀ ṣe solution wà ṣe bàbá yẹn sọ fún mi pé peace meeting náà pè I recorded it peace meeting ok bàbá tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí problem you can go bàtà máa débẹ̀ láti tó ń sọ oríṣiríṣi nǹkan tó ń sọ yẹn ẹ bá wo nǹkan sọ nínú bẹ̀rẹ̀ ẹ láwọn kan náà tó fún wọn nímọ̀ràn wípé ẹ wà nǹkan tá à ń ṣe wọ́n tún sórí afẹ́fẹ́ ó wà láì fún bẹ́ẹ̀ sórí afẹ́fẹ́ sí gbogbo ẹ̀ náà la rí tó wá rí wọn àwọn kan tó ń tọ́ ẹ pé wọ́n débẹ̀ wọ́n bára wọn ni wọ́n kàn pé wọ́n kì í ṣe gbogbo yẹn wọn fẹ́ ṣe tó wà náà ọmọ ẹgbẹ́ wa ní gbogbo wọn àdèlé wọn àdèlé pa wọn bẹ́ẹ̀ ni ó lè ti ta kàn rí ni pé tó bá ronú ìwàdà àwọn náà mọ̀ wípé táwọn iṣẹ́ yẹn gbogbo ẹ̀ náà ló ní èrè ó dẹ̀ lẹ́sùn ṣùgbọ́n ní táwa wà áfítà ní pé àdìgún ẹgbẹ́ ṣe ẹ rí pé níbi ilé ní bàtà dé nílé ní
ohun tá a bá rí àwa náà wò pé yes bó ṣe yẹ kó máa lọ lọ fún MAAN wọ́n kọ́kọ́ gbé mítìnì àkọ́kọ́ wọ́n fi wá sí ilé ẹni tó jẹ́ founder Fuji creator. this is how it's supposed to be so tó bá táwọn náà bá dúró dáadáa ẹgbàá ta kò ní pass pressing ẹmọ kó kò ṣe ẹgbẹ́ kan lọ sẹ́yìn ẹgbẹ́ àwọn náà wá ń dúró tẹ àwọn ń dúró torí pé selfish interest àwọn náà fi ẹ lọ ẹkú tí mo sọ fún yín bàtà wà lọ́fíì Akeem Ogunwale fẹ́ become BOT wọ́n fẹ́ gbá àti Moshe àwọn méjì ìjà tó ń jà fún yẹn o pé wọ́n wò pé BOT tó wà yẹn àwọn méjì ti kú nígbà tí mo ṣe wáyà tó wà lórí oyè tó jẹ́ president and kiri ti kú gbà yẹn náà Bọ́báládé ó ti kú èèyàn mẹ́rin ló sì ń wà àṣẹ BOT nígbà yẹn tẹ bá gbọ́ ọgbọ́n náà sọ́mọ́ ẹ̀ wọ́n ní kò sí tó jẹ́ BOT àwọn ti ẹ̀rígáàdì wọn àṣẹ́nìtì tó yẹ kó rí bẹ́ẹ̀ nù ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ tó yẹ kó wọn ló wà ní rẹ́gísítà registration ẹgbẹ́ pẹ̀lú ìjọba ẹni wọn sí mọ́ ẹni constitution sọ pé 5 mọ́ ìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ 5 ni ẹni it has to be 5 and more than 5 above 5 so ẹ rí pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n kàn fi àwọn kan ẹ̀ convince àwọn ọmọ ẹgbẹ́ yìí gbogbo ẹgbẹ́ ló mọ̀ lóòótọ́ election either by selection or by election wọ́n bá ti selection kò sí ìwọ́n tó yẹ kó tó máa wáyé ní gbogbo àfọwọ́sowọ́pọ̀ àti kan àwọn òṣèlú náà sẹ́m tẹ́ bá ń gbọ́ sẹ́m wọ́n máa ń pe májì ó bàjẹ́ kò sí nǹkan o tí ó bàjẹ́ ni wọ́n o gbogbo ọmọ ẹgbẹ́ tí ò bá mọ̀ ọ́ tó bá ń pariwo májì ó bàjẹ́ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o tí ó bàjẹ́ gan ni wọ́n because tó o bá ti belong síbẹ̀ ẹ bèrè lọ́wọ́ wọn tó o bá ń múlẹ̀ wọ́n múlẹ̀ tó bá lè ṣe nǹkan tán ní kan ṣe báyìí nínú ẹgbẹ́. ẹ bọ̀ sáàpà ṣé ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí tí ẹ̀ ń ta késẹ́ẹ̀tì tẹ́ ń ṣe polongo àwọn tí wọ́n ń ṣorin ni owó wà ń bẹ̀ ni. tí o bá sówó bẹ̀ kí náà mú. ẹgbẹ́ wa ló ń fa àmúlẹ̀ à ń ṣe gbogbo ẹ̀. tí o bá sówó bẹ̀ ẹ̀yin lẹ́hùn kókò sówó àwọn ṣọlá tán kò lè sọ pé òun ò lówó nú ẹgbẹ́ wọ́n bá lòun ò lówó àwa ilé sọ bẹ́tà ní kọ́kọ́ sọ for now. sà ẹ̀yẹ́ ká dá ìkẹ́sẹ̀ big sà lẹ́ẹ̀ni MP3 ló gbàgbóró kan wọ́n ń gbóni síbi wọ́n ń gbóni sọ́hún àwọn èèyàn gan mo ṣe bá látọ́ wọ́n máa ń promote orin wọ́n ní àwọn artist wọn sign ìyẹn ò sí mọ́ báwo ni máa ṣe ń survive lẹ́nu kí lè ṣe gan báyìí. thank you mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ìbéèrè question yẹn mo nífẹ̀ẹ́ sí ṣe these are the things we are talking about àwọn nǹkan tó yẹ ká mú lórí ìmúkúndùn ká mú iṣẹ́ pé níbo là ń lọ gan àwọn ọmọ ẹgbẹ́ wa ètò kòlù wọn ti dọmọ ọlọ́kadà wọ́n ti kú òun ọ̀kadà wọ́n ti bọ́ síṣẹ́ míì èmi lọ ń ṣe security iṣẹ́ MAAN tó yẹ pé tẹ́lẹ̀ tá a bá jí láàárọ̀ tá a bá jẹ gbèsè láàárọ̀ pé a tiẹ̀ sọ pé a fẹ́ ra nǹkan ni wá yáwó lọ́wọ́ èèyàn tó bá máa di ìrọ̀lẹ́ a máa sọ fẹ́ ni ẹ kó padà wá nírọ̀lẹ́ tó bá di ìrọ̀lẹ́ yẹn gbogbo tó lè wù ká jẹ gbèsè àá sọ padà àtúrówó mú lọlé fún àwọn ìyàwó àtọmọ wa níbi tó pé nígbà náà níbi tó pé gidi tọkàn balẹ̀ because àmọ̀ pátá ẹ̀yin náà wo káàkiri náà tẹ́ bá wo àwọn èèyàn wọ́n máa ń sọ àsìkò tí rìlíìsì késẹ̀ bá máa jáde wọ́n á ti máa lọ kù sílẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wa táàdé mọ nǹkan tá à ń rí níbẹ̀ èrò kan bẹ́ẹ̀ kò sí mọ́lé ni o kí ló fà á àmójútó ni o because nígbà tí ẹ pè tí yéyìn sí ni kọ́kọ́ máa wá bó ṣe ń bọ̀ báyìí láti pé àwọn èèyàn ṣàkíyèsí ẹ wá ẹ jẹ́ káwa náà elevate ara wa àkànlè dúró sójú kan tẹ bá wo àwọn ọmọ ẹgbẹ́ wa àwọn ọ̀nà tó yẹ kó fi educate wọn wọ́n ṣe seminar oríṣiríṣi fún wọn laptop wọ́n ṣe ń lò wọ́n ṣe ń ṣe gbá kán ra àwọn èròjà tuntun táyé ń lò ká lè bá gbà mú ó bá gbà mú tẹ bá ra àwọn ọmọ ẹgbẹ́ mi ṣe ẹ bá dé ṣọ́ọ̀bù wọn ojú àtàyè tì ẹ máa wò ó ní pé ṣé à ní nǹkan tá a lè fi elevate àwọn people bẹ́ẹ̀ tí màá jẹ́ kókó sí assistant even tá a bá rí government intervention little tá a bá rí àwọn kan rẹ́ẹ̀dì láti tó bá lókun ní opportunity yẹn kan fi saibon kan fi gbé gbogbo nǹkan tó bá rí bẹ́ẹ̀ kan kó lọ́jọ́ sápòtì wọn ò ní fi wọn mú ẹgbẹ́ lọ́wọ́ these are the things we are talking about nígbà tẹ́gbẹ́ bá tí ìjọba bá fún wa ní okay even if it is a token kan fún wa ní 1.5 million ṣé a lè fi ṣe investment fọmọ ẹgbẹ́ ká dẹ̀ lò ó fọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan kan fi ẹ̀ńtẹ́ mọ̀ pé ṣọ́ọ̀bù ẹ̀ ó ní nǹkan báyìí nínú kẹ́ni kó máa sanwó yẹn díẹ̀díẹ̀
ayì máa òun náà mọ̀ pé ẹgbẹ́ tóun ń ṣe tóun dáwó sí òun ríran lọ́wọ́ àwọn ẹni yìí wọn rẹ́dí o lẹ́yìn pé kápọ̀sì kan jọ wà yẹn òun yẹn náà ti máa gbé nǹkan níbi tó fọ́ nílẹ̀ ní fílẹ̀bọ̀ ẹ̀ wọ́n tún láti máa divert owó association ọmọ tó jẹ́ bí deals wọ́n divert ẹ̀ sí personal use this set of people tẹ́ níjọ́ ẹ̀ wọ́n divert ẹ̀ àmọ́ àwọn ta lè akínbòkun wàhálà I can say it openly àìmọye àwọn state tó ń control tó ń sọ fún pé ẹ gbọ́dọ̀ wá o ẹ má wá sí state ẹ má wá sí national o tẹ bá bẹ̀rẹ̀ bí tòun yín ẹ má sán sàkáǹtì báyìí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀ là ń bọ̀ wọ́n ń ṣe. kí ọlọ́run àbáyọ báyìí gbogbo wàhálà yìí. kò sí nǹkan tó lé bẹ́ẹ̀ bàbá. tí ní ìjà fi wáyé. bàbá tí ò lè kò wá ọ̀bẹ bó ṣe rí yìí sí ohun tó ń jẹ́ kí gbogbo wa náà máa wò á ti nawọ́ ọ̀fẹ́ tí ọlọ́run bá ní kí wọ́n gbọ́ a ṣe wọn láǹfààní lórí gbogbo nǹkan tá à ń ṣe lọ́wọ́ yìí sí àwa àwọn òpin kó lè dà ṣe mọ̀ pé inú ẹgbẹ́ kò sí bá a ṣe máa ṣe àmọ́ ara àwọn kan kó dà àwọn kan máa dó pé ìlú ìgbà kó dà lórí tá a dúró sí yẹn làwa ṣì wà kó dà làwa wà so tán bá wá ọlọ́run bá fẹ́ nífẹ̀ẹ́ wọn káwọn náà tètè kán wọkọ̀ yẹn kájọ ṣe kó lè dà káwọn náà lè yí wọ́n lè gbà yìí. ọba yá fẹ́lẹ́ kárí rẹ̀ ìbò yẹn tó gbé wọlé yẹn níbo lẹ ti dì gan. Thank you so much. abẹ́lẹ̀ ká fi parí ẹ̀. nínú ilé ẹgbẹ́ wa ní national secretariat ibẹ̀ láti tí ó dẹ̀ ní ìrújú rárá. ṣé ni mo ṣe àbí ní. ní national secretariat bó lẹ́sìn láyé wà. ó wà ní abúlé ẹgbẹ́. ìbẹ̀rẹ̀ ti ṣe. ibẹ̀ láti ṣe. ṣẹ́rí tí mo fi sọ pé kò ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wa ó ní pé tó pọ̀ nínú àwọn òkú tó máa ń dì torí awúrúju tó máa ń ṣe wọ́n á ní wọ́n lọ sí Ọ̀ṣun wọ́n lọ dìbò national wọ́n lọ sí Kwara wọ́n ṣe ń gbé nígbà yẹn wọ́n dẹ̀ mọ tó fi ń ṣe jìbìtì wọ́n mọ̀ pé kò sọ́mọ ẹgbẹ́ wa tó máa lè mọ kí náà ṣe ń bẹ̀ àmọ́ so ẹjọ́ sà nínú gbogbo ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ dìbò ní zonal level àwọn wo ló ń dìbò ẹ̀ these are the chairmen àwọn zones ló ń dìbò. wọ́n ṣe ní márùn-ún. ẹ máa yẹ ẹni tó kọ síbẹ̀ nìyẹn wọ́n yẹn sọ nìyẹn àwọn gbogbo yẹn dẹ̀ rí ṣé fọ́múlà kan náà la máa lò lọ márùn-ún tó ń sọ yìí àwọn tí mo ṣe bọ́lá tó ń kó síbẹ̀ o àwọn zonal chairmen ni lọ́ọ́ ń dìbò yẹn á mú wọn from district constituency nígbà táwa wà tí mo jẹ the campaign manager the late sir SFA Agbaju don contest pẹ̀lú Mosebola tán dẹ́n nígbà yẹn a mọ nǹkan tó ṣe àgbẹ̀gbẹ̀ lọ́kọ̀ àgbà ní àwògbé ẹja nílẹ̀ a lọ ọdún yẹn pé ọdún yẹn náà ló lò pé Ọlọ́run dá wa sí àwa ìwà láyé tí ó bá ń ṣe pa olúwa yìí sí wà láyé ni Mosebola tó máa máa pàtàn ẹgbẹ́ yẹn bí ìkó òun ní ó sì ń sọ́nà ẹ̀gbọ́n orúkọ tó ń pè ní láàrin ara wọn wọ́n ń pè ní Jagaban níbo ló wá nígbà tó bá ń pè rẹ̀ Jagaban níbo ló fẹ́ fi àwọn Alaskos kí náà fẹ́ pè wọ́n kí náà fẹ́ pè àwọn the disco tó ń pè rẹ̀ Jagaban of man kí ni bàbá Rémi fẹ́ jẹ́ yẹn mọ̀ nínú ìjọ wọn. àwọn the disco gba yẹn náà ara mẹ́mbà yẹn náà. mẹ́mbà àwọn àgbàgbà ẹgbẹ́ wa nìyẹn so ẹ understand tẹ bá rẹ̀ dọ́dọ̀ wọn lé ní tẹ bá béèrè lọ́wọ́ wọn wọ́n á sọ fún yín gbogbo tó ń ṣe tó ń dùn wọn náà lé wọ́n ti wá ra àwọn bàbá yẹn pé wọ́n fẹ́ wàhálà tó tó wá ti gbé wàhálà àwọn dé wúruwúru àwọn bàbá yẹn kọ̀ pé owó ẹja fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ tí irú àwa nígbà tó lọ́wọ́ ò bá wa àwa dúró pé gbogbo tó bá máa gbà àwọn ò dẹ̀ ní bá wọn jà bẹ́ẹ̀ tó ọpọlọ yìí la máa lò gbogbo tó ń ṣe yìí náà ọpọlọ ni wọ́n lọ kóòtù náà wọ́n náà máa fọlọ́pàá kọ́ àwọn bàbá yẹn adébẹ̀ náà kóòtù náà sọ fún ọ pé òkè o ìgbà kan ti gbọ́ tó náà lọ gba court injunction bẹ́ẹ̀ gbọ́dọ̀ selection court injunction tí ẹ mú lẹ́tà injunction ẹ mú láwọn tó wà concern lọ́wọ́ ẹ wá lọ gbé sórí social media ó kọ̀ọ̀la ẹ gbọ́dọ̀ débẹ̀ yẹn ní nǹkan tí mi mọ̀ ń pa ẹ gbọ́dọ̀ selection yẹn ṣé social media wà lórí service ẹ wá ní ká má ṣe election àwa ṣe election wa lọ after the election after 2 weeks náà ẹ̀ṣẹ̀ wà ara àwọn bàbá yẹn sá so possible ní court wa ní kan lọ fọlọ́pàá ṣé court injunction tó bá ti òbí ẹ̀ ní tó máa ń sọ ni pé you will be arrested so wọ́n ní pé nǹkan bẹ́ẹ̀ kò sí tó jọ bẹ́ẹ̀ so wọ́n tún wá wò pé wọ́n tún pariwo ìta bọ́ sí kò ní síjà ọgbọ́n náà ló máa gbà fún Ọlọ́run torí pé ọ̀rẹ́ dé Ọlọ́run ló ń ṣe kì í ṣàwọn. mo pẹ́ ìwọ́n àtẹ́yẹ tí ìdáhùn léwu sàmọ́ ní ọ̀rọ̀ MP3 yẹn iṣẹ́ wa lè ń ṣe báyìí kí ni máa ń ọ̀rọ̀ wo ni máa ẹgbẹ́ báwo lè ń sọ báyìí. thank you ṣé mo pa ẹsẹ̀ dé ni ó wà nínú program tiwa pẹ̀lú àṣẹ Ọlọ́run tá a bá bẹ̀rẹ̀ mo máa wish láti
jẹ́ kẹ́yìn náà kí n máa update ìjẹba bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ torí bó ṣe wọ́n ní wọ́n máa sọ lórí ẹ̀ for now but àwọn kankan wà tẹ́ pé àwọn saboteur wọ́n pọ̀ gan-an tí bá tún sọ wọ́n tún lè lọ tábù wa lọ́nà ọ̀pọ̀ mi bẹ́ẹ̀ tèmi fẹ́ I want all the members to be rest assured wípé gbogbo iṣẹ́ táwọn wò yẹn we are going to work on it and wọ́n á enjoy gọ́ọ̀mẹ̀ntì tiwa yàtọ̀ sí ètò tí rí tẹ́lẹ̀ wọ́n á rí intervention. wọ́n á enjoy gọ́ọ̀mẹ̀ntì. wọ́n á enjoy gọ́ọ̀mẹ̀ntì wọ́n á dẹ̀ rí intervention gọ́ọ̀mẹ̀ntì pẹ̀lú wa ọ̀rá ò dà sí ìrìn láàrin láti fi jọ mẹ́ta àdúró rárá àárín àwọn ìjọba pẹ̀lú ẹ̀ tó tábà yẹ kó kí gbogbo ìjọba tó bá ti bá ìjọba ṣe kò sí ní ìwọ tó bá lórí ẹ̀ yí ìjọba fi rẹ̀ mọ́ bó ṣe jẹ́.